lẹ́yìn tí àwọn ọmọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà kúrò lókè Màpó níbi tí wọ́n ti lọ tú àwọn akẹgbẹ́ wọn lẹ̀ lọ́wọ́ ọlọ́pàá ti dènà dè wọ́n tí wọ́n ṣínà bọ́ bolẹ̀. ó kéré tán àwọn àgbẹ̀ bíi 10 ni wọ́n ṣubú lójú ìjà tọ́wọ́n bíi 11 sì farapa yánnayànna. ìgbà tó fi máa dọjọ́ 11 oṣù kejìlá ọdún 1968 àwọn àgbẹ̀ bíi 15 ni wọ́n ti mú pé wọn ò sanwó orí tí wọ́n sì ṣá ọmọ gbàgà. làwọn àgbẹ̀ tó kù bá pera wọn jọ wọ́n dáná sunlẹ̀ tòun ti dúkìá kó tó di pé àwọn ọlọ́pàá wá tú wọn ká. ìgbà tó fi máa dọjọ́ 15 oṣù kejìlá ọdún 1968 àwọn àgbẹ̀ tó dé àmọ́ra ogun tó ń lọ bí igba bá kọlu ilé baálẹ̀ tí wọ́n sì bà bẹ̀ jẹ́ kó tó di pé àwọn ọlọ́pàá dé láti wá kojú wọn. àmọ́ ọmọ ogun ní láti wá ràn wọ́n lọ́wọ́ lẹ́yìn tí wọ́n ṣekú pa ìkan lára àwọn ọlọ́pàá tọ́pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ sì gbẹ́mìí mì. a gbọ́ pé ní Ṣàrà àwọn àgbẹ̀ gbìyànjú láti tú àwọn akẹgbẹ́ wọn tọ́wọn ọlọ́pàá tì mọ́lé sílẹ̀ àmọ́ kò ṣeé ṣe látàrí bọ́n ọlọ́pàá ṣe dúró gírí tí wọ́n ṣekú pa 5 nínú wọn tán ọlọ́pàá bíi 3 sì farapa yánnayànna. ìgbà tó fi máa di ọjọ́ 29 tó ń ti 30 oṣù kejìlá ọdún 1968 ogun ńlá kan bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn àgbẹ̀ ọlọ́pàá tó ń tọ ọmọ ogun lẹ́gbàá Ọbáfẹ́mi débi pé ó kéré tán àwọn àgbẹ̀ bíi 5 ló ṣubú lójú ìjà kó tó di pé àwọn tó kù fàbúlé lẹ̀ ni wọ́n bá kó àwọn àgbẹ̀ tó ń lọ bí 3,000 tọ́wọ́ bà lẹ́gbàá Owódé lọ sábẹ́òkúta. ìgbà tó dọjọ́ kejì lọ́wọ́ àgbẹ̀ tó ń lọ bí 2,000 bá gbéra ó dàfin Aláké láti lọ gbà wọ́n sílẹ̀ àmọ́ rògbòdìyàn míì tún ṣẹlẹ̀ débi pé àwọn àgbẹ̀ bíi mélòó kan tún gbẹ̀mí mì kó tó di pé àwọn ọmọ ogun tó àwọn 3,000 tọ́wọ́ kọ́kọ́ bà sílẹ̀ ní ọjọ́ kẹta. a gbọ́ pé lọ́jọ́ kìíní oṣù kìíní ọdún 1969 àgbẹ̀ kan kú ní ìfọ́nàfọ́nṣu nínú rògbòdìyàn tó wáyé láàrin àwọn àgbẹ̀ ọlọ́pàá tó ń tọ ọmọ ogun lábẹ́òkúta. làwọn àgbẹ̀ tó wà lẹ́dẹ̀ẹ́ náà bá bínú tán lọ́jọ́ kẹta oṣù kìíní ọdún 1969 tí wọ́n sì ṣekú pa èèyàn 3 nínú rògbòdìyàn tó wáyé láàrin àwọn àgbẹ̀ tó ń tọlọ́pàá. ní ìjọba ìwọ̀ oòrùn bá kéde òfin kónílógbélé nìbàdàn Ọ̀yọ́ Ìṣàrà tó ń Tẹ̀dẹ̀ ni wọ́n bá gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tó ń pè láyọlá commission lọ́jọ́ 14 oṣù kìíní ọdún 1969 láti tọ́ná wádìí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ tí ìgbìmọ̀ náà sì jókòó fọ́jọ́ 29 láti ṣàgbéyẹ̀wò àwọn ẹ̀rí tó lọ bí ọdún níye kó tó di pé ó gbàgbọ́ wádìí ẹ̀ kalẹ̀ síwájú ìjọba ìwọ̀ oòrùn. ìgbìmọ̀ yẹn ní kí ẹ̀dínwó ìdá 50 kó dé bọ́wọ́ omi tọ́wọn àgbẹ̀ ń san yàtọ̀ sí iye tọ́wọn tó kù ń san kí wọ́n sì dánwó orí tọ́wọn àgbẹ̀ ń san padà sí euro 3 ó lé pẹ́sẹ́pẹ́sẹ́. ó tún dá lábàá pé kí ìgbìmọ̀ tó ń ṣèṣàkóso ọrọ̀ ajé ìwọ̀ oòrùn gbé owó kalẹ̀ fọ́wọn ìjọba ìbílẹ̀ láti kọ́ ojú ọ̀nà káàkiri gbogbo ìgbèríko àti pé kíjọba ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ kan tí ó máa tẹ́tí sí gbé àwọn aráàlú. ní rògbòdìyàn náà bá tún tẹ̀síwájú lọ́jọ́ 5 oṣù karùn-ún ọdún 1969 látàrí báwọn àgbẹ̀ tó wà ní ìlà Ọ̀ràngún ṣe bínú tán tí wọ́n dá ìkọlù táwọn ọlọ́pàá ṣe padà pẹ̀lú bí wọ́n ṣe dáná sun iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sì dáná sun ààfin olóyè wọn. a gbọ́ pé àwọn olóyè wọn bíi mélòó kan ni wọ́n ṣekú pa ní ìfọ́nàfọ́nṣu tí wọ́n sì ṣe àwọn ọlọ́pàá tó lọ bíi 3 léṣe kó tó di pé àwọn ọlọ́pàá tó kù dé láti wá kó wọn lọ́wọ́. ìgbà tó fi máa dọjọ́ 6 oṣù kẹfà ọdún 1969 owó tíjọba ń pa olé ti kéré jọjọ látàrí bó ṣe já wálẹ̀ láti 4,400 sí 9,000 ó di pẹ́sẹ́pẹ́sẹ́ ní ìjọba bá fi òfin di ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà. làwọn Àgbẹ̀kọ̀yà náà bá ṣe àfihàn agbára tòun tokun tí wọ́n ní látàrí bíjọba ṣe bẹ̀rẹ̀ sí ní kí àwọn èèyàn mọ́lẹ̀ lọ́jọ́ kìíní oṣù keje ọdún 1969. agbọ́pọ̀ wọn àgbẹ̀ tó wà lákàrán dènà dán wọn ọlọ́pàá tó ń lọ bí igba níye létí abúlé náà tí wọ́n sì ṣekú pa bíi 6 láàrin wọn káwọn ọmọ ogun tó dé láti wá kó wọn lọ́wọ́. ó kéré tán èèyàn bíi 10 ló gbèkúrú jẹ lọ́wọ́ ìbọra lọ́jọ́ náà. làwọn àgbẹ̀ tó wà lákàrán bá fọ́n lùgbẹ́ wọ́n mórí lọ́wọ́n àbà tó wà nítòsí láti lọ farasin kó. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá tó ń tọ ọmọ ogun ni wọ́n fara gbọ̀gbẹ́. a gbọ́ pé nídìí ayùn rẹ̀ mọ́níyà tó ń ta gbẹ̀gbẹ́ ọlọ́dẹ níṣẹ́ ni wọ́n gbégi dá ojú ọ̀nà tí wọ́n sì dábọ̀ bọ̀ wọn ọlọ́pàá tó ń kọjá. àmọ́ ọwọ́ wọn ọlọ́pàá padà tẹ wọn àgbẹ̀ tó ń lọ bí 2,200 ní mọ́níyà tí wọ́n sì mọ wọn 28 lágbègbè Ògùnmákin. àwọn àgbẹ̀ ń tẹ̀síwájú láti máa dènà dán wọn ọlọ́pàá láwọn agbègbè bíi bí Òkú Ẹgbẹ́dá Ọmí Àdìó tòun ti dò débi pé àwọn àgbẹ̀ tó ń lọ bí 30 ni wọ́n bá rìn táwọn ọlọ́pàá tó ń lọ bí 10 náà sì ṣaláìsí. a gbọ́ pé àwọn ọlọ́pàá tóun tọ ọmọ ogun sọ àkànrán dèrú kó tó di wípé ìjọba àpapọ̀ ní kíkálukú sọ̀wé àgbéjọmọ́wọ́ lọ́jọ́ 25 oṣù kẹsàn-án ọdún 1969. lóhun gbogbo bá rọ wá pé tí òpin ti dé bá rògbòdìyàn náà ní oṣù kẹwàá ọdún 1969 lẹ́yìn tí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣèpàdé pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà lákànrán. olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tẹ́pẹpẹ ohun tíjọba ìwọ̀ oòrùn fẹ́ síwájú wọn. àwọn náà sọ ohun tí wọ́n fẹ́ lọ́wọ́ ìjọba fáwólọ́wọ̀ làwólọ́wọ̀ bá gbé e ó diwájú ìjọba ìwọ̀ oòrùn tíjọba sì kéde ìpinnu lọ́jọ́ 15 oṣù kẹwàá ọdún 1969. ìjọba lòun kọ́kọ́ sọ euro 6 tó fi kún owó orí rọ̀nà. ó ní gbogbo àwọn tí wọ́n ti mú pé wọ́n kọ̀ láti sanwó orí ni wọ́n máa tú sílẹ̀ yàtọ̀ sí wọn tí wọ́n ń jẹ́jọ́ lórí ẹ̀sùn pípààyàn. níjọba bá tún gé owó orí láti euro 3 lé pẹ́sẹ́pẹ́sẹ́ sí euro 2 pẹ̀lú àfikún pọ̀ wọn tí wọ́n ti sanwó tẹ́lẹ̀ ni wọ́n máa dáwó wọn padà fún. lẹ́gbẹ́ Àgbẹ̀kọ̀yà bá fara mọ́ wọn ló tẹ́ wọn lọ́rùn. lẹ́yìn níjọba tọ̀ wọn ọmọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà tó ń lọ bí 400 kalẹ̀
tó sì ṣèlérí láti lé aṣojú ìjọba tó bá ń gbowó orí kò tọ́. lẹ́yìn gbogbo rògbòdìyàn yìí lẹni tí ń ṣe gómìnà ìwọ̀ oòrùn nígbà náà bá ṣe àbẹ̀wò sí ìlú Ẹ̀gbá, Ìbàdàn tòun tágbègbè Ọ̀ṣun. nígbà kan rí once upon a time Oyèdélé Ìgbáyélọlá ọmọ Oyèkánmi lórúkọ tèmi.